Ah, bàbá, àrọ́wọ́ yín rí báyìí o. Ah, bó bá jẹ́ ayé tẹ́lẹ̀ ni, èèyàn ò lè sùn. What? Àtúntò lọ sùn gan máa bà ẹ́ lẹ́rù ni. àbí But àdìgbà tí èmi ló kan ti wọlé báyìí. Ah, ó máa sùn, ó máa tún bẹ́ẹ̀dú ẹ̀ tì ni. Oh my God. Ah, àwọn ọkọ ọ̀hún gan gbogbo wọn ti ń wáṣẹ́. What? Gbogbo àwọn ọkọ ọ̀hún, ìyàwó ọ̀hún, gbogbo wọn ló ń wáṣẹ́. Àwọn tó máa ń gbéjẹ fóyàn lójú oorun, àwọn tó máa ń dáná ojú oorun gan wọn ò ríná dá. àbí Gbogbo wọn ló ti wáṣẹ́ káàkiri. Ẹ rí pé kò síṣẹ́ mọ́ nígboro. Everybody ló ń hustle. Aláàrùn tuntun pọ̀. Àwọn dírẹ́bà tún pọ̀. Àwọn ọlọ́kadà tún pọ̀. Àwọn ọkọ ọ̀hún yẹn ló ń wáṣẹ́ káàkiri. Ah, bó bá yá ẹ máa ní pé èmi ló kàn òṣìṣẹ́. Èmi ló kàn. Ó try o. Ó gbìyànjú bàbá. Torí àwọn ọkọ ọ̀hún tó ń dá sẹ́yà fẹ́yàn ní Nàìjà tẹ́lẹ̀ wọn kò sí gbogbo wọn ti sá wọlé. Èmi ló kàn. Gbogbo wọn ti sá wọlé. Ọjọ́ wo lẹ́rìn lọ lẹ pàdé ẹbọ lórí ìta? Kò sẹ́bọ lórí ìta mọ́. Ta ló ní owó kan tó fẹ́ fi lọ ra àwò àbí tó máa lọ ra iṣu kan pé òun fẹ́ lọ gbé sórí ìta? Ìgbà tí wo ò tí jẹun lé, ó máa rówó fi lọ ra iṣu àbí àwò kan gbé sórí ìta. Wo èmi ló kàn. But ká máa purọ́ bàbá eléyìí o. Ebi ti fẹ́ ba ayé everybody jẹ́.